irú àpẹẹrẹ burúkú wo lélẹ́yìí? Ta ló rán irú àpẹẹrẹ burúkú yìí sí mi? Ojú ọjọ́ kí ló dé? Ta ló rán wá? Ire ni àbíbí? Èyí bá wù kó jẹ́. Bó bá jẹ́ ibi ni kíbi ó ná ọmọ abọ́ níbí. Abiyamọ oko ewu, abiyamọ jòjòló, oko ewu. Bá lọ láwọn ọmọ fásitì. Ìwọ wo? Ta ni ọ́? Jọ̀ọ́ dákun ò sì bá mi tọ́jú ọmọ nítorí pé ogun tí Elédùà ti ṣe bí orísun ṣe jẹ́ ìdí omi tí gbòǹgbò jẹ́ ìdí igi bẹ́ẹ̀ ni Elédùà jẹ́ ìbẹ̀rẹ̀ àti òpin fún ogun ayé. Balọlá ìtàn bẹ lórí ọmọ yìí lọ́jọ́ iwájú ó sì dákun bá mi tọ́jú rẹ̀. Bí òkúta ṣe ń bọ́ sínú omi tí kò dòrò kò gbọ́dọ̀ ṣe ọmọ mi o.